Thank you. Mẹ́tọ́ wà lèwe ìtúpẹ́ ìtúkú ìdáyé iṣẹ́ màdọ́kìn ẹ̀wé náà nà mẹ́ayíwẹ́ ẹ̀lìmí dẹ́miọ́ agbọ̀n lèwe ìjọ́tọ̀ agbọ̀n sẹ́yìn àtọ́ Áfíríkà bí òtọ́ ẹ̀wọ́ ìbò ìdá ẹ̀gọ́ nìbùnà nà ebe sẹ́nu ìdá ìbátìwà àyí uwi adìyẹ. Wekine bware roni sotoye. Eworia. Alaho na mero. Akorori bugama. Akorori. Wagbabo ni Jesu. Ejaye nanya. Ona kibo bade na. Uama nuje. Ide yomyo. We yona kwa bobo. Erama nuname. Ọsẹ ni mẹ wẹ yọ nápa mọ bá o bàbá.
money, you know. And I'm at the one, Daddy John Apple. That you're some brother pie. Man, tell for me, Johnny Apple, man. You work for Boomerang. John Apple, you work over here, never. You work for Boomerang. Asa baba. Sunday asa. Omi yenebo. Mata file me. Apile ro. Wawa jeba ni yena file. Ata mama nake. Eya le wa yore. Baba, Lorombo. Okoduwa, you work a boomade. Okoduwa, ro. You work a boomade. Reverend Doctor, okay, the presiding pastor, Christian Christ Mission Bible Church, Uromi. May God bless you, sir. Aliba, ro. Hello, you wanna dance about ro. You work with Boomerang. You was any mother, you was any mother, you know. You got it. Baba Sino, oye. Egbe para no mo. Hey. Yes, sir. Baba Sino. Egbe wale. Otobahu. Eda bada Otobahu. Egbe wale ba. Otobahu oye. Oye. Hey. Oh!
of Mrs. Ogai. Akisi Okudio. Reverend Dr. John Ever. That's all right. Ini gbogbo na mo liye. Eya le wa yo mi me. Abi le lo gele baba o. Tata mi le you wa ke mu ma gele. Eya le wa yo mi me. Ana ma bi ara yi do ye.
Ogodu Ababa. Àwọn àtàwọn Sunday Asa. Oye dama. Radio. Okoro
ló sẹ́dẹ̀ yọmọ o. Ọba ló sẹ́dẹ̀ yọmọ o. Ọba ló sẹ́dẹ̀ yọmọ wúre náà o. Ọba ló sẹ́dẹ̀ yọmọ o. Ọba wọn yẹ tuntun náà bùn náà yẹ. Ọba ló sẹ́dẹ̀ yọmọ o. Bẹ̀rẹ̀ sẹ́gbọ́n ló mọ dẹ̀bọ̀ o. Ọba ló sẹ́dẹ̀ yọmọ o. Wọ́n fi kékeré ló kẹ́lí ń gbé pè wọ́n. Ọba ló sẹ́dẹ̀ yọmọ o. Mẹ́ta balẹ̀ gbogbo nàdó. Ọba ló sẹ́dẹ̀ yọmọ o. Ọba tó sẹ́dẹ̀ yọmọ o. Ọba ló sẹ́dẹ̀ yọmọ o. Ọba ló sẹ́dẹ̀ yọmọ o. Ọmọ mọ́mọ́ wíyé. Ọba ló sẹ́dẹ̀ yọmọ o. Ọba ló sẹ́dẹ̀ yọmọ gidigidi. Ọba ló sẹ́dẹ̀ yọmọ o. Ọba ló sẹ́dẹ̀ yọmọ o. Ọba ló sẹ́dẹ̀ yọmọ o. Gbogbo ọmọ alájẹ nínú náà bùn náà yẹ. Ọba ló sẹ́dẹ̀ yọmọ o. Gbogbo náà. Ọba ló sẹ́dẹ̀ yọmọ o. Ìmẹ̀ màmá náà nọ máa nà kó. Ọmọ ló náà o. Ọmọ lọ wíwẹ́. Dòdò wíwẹ́. Ọmọ ló náà o. Ọmọ ló náà kó. Ọmọ ló náà. Ọmọ ló náà. Ọmọ ló náà. Yẹ́gà mọ́ o. Thank you. àríwá kan náà. Ọbẹ̀ òde náà máa bá ẹ. Gbogbo àríwá kan bá. Ọbẹ̀ òde náà máa bá ẹ. Gbogbo àríwá kan náà. Ọbẹ̀ òde náà máa bá ẹ. Gbogbo àríwá kan bá. Ọbẹ̀ òde náà máa bá ẹ.
gbogbo wa kan korofo ó bẹ́ bó dé mẹ́ aládàmì ọba lọ wà bọ̀ ẹ bó dé mẹ́ o ẹ̀wọ̀n rẹ̀ lè ṣan ẹ bó dé mẹ́ ẹ̀wọ̀n rẹ̀ lè ṣan yàrá bọ́jà mẹ́yẹ fẹ́kẹ́ sọ ẹ̀wọ̀ tán fẹ́kẹ́ sọ ẹ̀wọ̀ tán bọ̀ nìyẹn fẹ́kẹ́ sọ ẹ̀wọ̀ tán bọ̀ nìyẹn omi ogun ẹ̀dọ̀jà ó kẹ́nà rí ọ̀rẹ́ pé kì í dọ̀jà omi ogun ẹ̀dọ̀jà ó kẹ́nà rí ọ̀rẹ́ pé kọ́ ti já. kò ṣànùnù lọ́láwọ̀ ọ̀ṣànùnù lọ́láwọ̀ mẹ́bí ò sẹ́rẹ̀ yẹnu dènà lè sí mẹ́mí ẹ̀rẹ́ yẹnu dènà lè sí mẹ́mí ẹ̀rẹ́ yẹnu dènà lè sí mẹ́mí ẹ̀rẹ́ ẹ̀hó. Gbogbo àríwá gbọ̀nà gbogbo àríwá gbọ̀nà. Yàrá bọ́jà mẹ́yẹ́ o, fẹ̀kẹ́sọ ẹ̀wọ̀ tọ́bọ̀ nìyẹ, fẹ̀kẹ́sọ ẹ̀wọ̀ tọ́bọ̀ nìyẹ, fẹ̀kẹ́sọ ẹ̀wọ̀ tọ́bọ̀ nìyẹ. Saturday Ibobo, Chairman Super Eagles Club of Nigeria. Òsèyí bàbá. Jeremiah. Gbogbo àríwá gbọ̀nà. Gbogbo àríwá gbọ̀nà. Saturday Ibobo, Chairman Super Eagles Club of Nigeria. Ẹ wo ndé mẹ́, kò ṣáná mẹ́, ọṣẹ nínú lọ́lọ́wọ́. Kò ṣànùnù lọ́láwọ̀ mẹ́bí ò sẹ́mẹ̀ yẹnu dènà lè sí mẹ́mí ẹ̀rẹ́ yẹnu dènà lè sí mẹ́mí ẹ̀rẹ́ yẹnu dènà lè sí mẹ́mí ẹ̀rẹ́ ẹ̀hó. Three brothers gbogbo àríwá gbọ̀nà gbogbo àríwá gbọ̀nà.
Wachala zenga kike onogo. Wachala zenga kike onogo. Oh oh oh. Akibode no wachala zenga. Wachala zenga kike onogo. Wachala zenga kike onogo. Ọ̀nà wẹ́rẹ́ rẹ̀ ayúwẹ́ nu wàchálò yìí. Wàchálò yẹ̀rọ kíkẹ́ ọ̀nàgọ́. Wàchálò yẹ̀rọ kíkẹ́ ọ̀nàgọ́. Wàchálò yẹ̀rọ kíkẹ́ ọ̀nàgọ́.